lọ́wọ́ ìyà, ọba tó gbà á lọ́wọ́ òṣì, ọba tó gbà á lọ́wọ́ ẹkún, ọba tó òjòjú tì wá. Òun náà mo fẹ́ ká gbéga fún tó ń ṣe lọ́wọ́lọ́wọ́ nínú ayé wa yìí. Fẹ́ ká dúpẹ́. We thank for your spirit. Adúpẹ́ fún àánú ìwọ Ọlọ́run. Adúpẹ́ fún orí ọ̀fẹ́ tá a rí gbà. Adúpẹ́ fún wa gbà tó fi kàn wá. Ọmọ Ọlọ́run bẹ̀rẹ̀ sí dúpẹ́ lọ́wọ́ Jésù yìí. Bẹ̀rẹ̀ sí yìn. Bẹ̀rẹ̀ sí gbéga. Olùgbà ló mọ̀ ṣe o. Olùgbà la yìn ọ́. Ọmọ Ọlọ́run bẹ̀rẹ̀ sí dúpẹ́ lọ́wọ́ Jésù yìí. Jésù mọ̀ ṣe o. Jésù agbé ọ̀gá. Jésù àyàn lógo. Dúpẹ́ fún orí ọ̀fẹ́ tó fún ọ lónìí. Dúpẹ́ fún àǹfààní látorí gbàṣẹ́. Olùgbà ló ṣe. Olùgbà la yìn ọ́. Olùgbà la gbé ọ̀gá. Somebody lift a voice and exalt him. Somebody appreciate Jehovah God right now. Ẹ ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run yìí. Olùgbà ló máa ṣe o. Ẹni mọ̀ Ísírẹ́lì àyàn ọ́ fún orí gbogbo. Àyàn lógo fún àánú ìwọ Ọlọ́run. Ẹ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run yìí pé Jésù ṣe. Olùgbà ló ṣe o. Ìwọ tó ní gbogbo agbára lọ́wọ́. Ìwọ tó ní gbogbo ìyìn lọ́wọ́. Ìwọ tó ní gbogbo ògo lọ́wọ́. Ẹ ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run yìí fún oore ńlá tó ń ṣe fún ayé wa. Fún oore ńlá tó ń ṣe lórí ilé wa. Fún oore ńlá tó ń ṣe nínú ayé ọmọ. Fún oore ńlá tó ń ṣe lórí ẹbí. Ọlọ́run dúpẹ́ lọ́wọ́ Jésù yìí pé Jésù ṣe o. Olùgbà ló ṣe. Olùgbà la yìn ọ́. Ìwọ lọ́pẹ́ yẹ Jésù. Ìwọ ni ìyìn yẹ. Ìwọ ni mo fi gbogbo ọpẹ́ mi fún. Ìwọ ni mo fi gbogbo ìyìn fún. Gbogbo ògo ńkọ́. Let's appreciate him. Let's give that honor to him. That glory to the Lord. That praise to the King. Let's exalt Jesus wherever you are. Ẹ ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run yìí. Ọba tó gbà wá lọ́wọ́ ìyà. Ọba tí òjò bàjẹ́. Ọba tí òjò sọkún. Ọba tí òjò káyé kẹ́gàn rẹ gbogbo. Dúpẹ́ lọ́wọ́ Jésù yìí. Ẹ ká fi ọpẹ́ fọ́lọ́run. Olùgbà ló wọ́n ṣe o. Wọ́n tún ní gbogbo ìyìn lọ́wọ́. Wọ́n tún ní gbogbo ògo lọ́wọ́. Wọ́n tún ní gbogbo ọpẹ́ lọ́wọ́. Wọ́n tún ní gbogbo agbára lọ́wọ́. Ẹ ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run bẹ́ẹ̀. Ẹ ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run bẹ́ẹ̀. Ẹ ká dúpẹ́ lọ́wọ́ Jésù bẹ́ẹ̀. Ẹ ká dúpẹ́ lọ́wọ́ Ẹlẹ́dàá. Olúwa ṣe o. Ọlọ́run mi mo ṣe o. Ọlọ́run mi mo yìn ọ́. Ọlọ́run mi mo fi ọpẹ́ fún ọ. Ọlọ́run mi mo fi ìyìn fún ọ. Ògo yẹ ọ́, ògo yẹ ilé rẹ. Lórí ayé mi, lórí ayé ọmọ gbogbo. Lift your voice, bless him. Appreciate him right now. Mo ní ọpẹ́ lèèyàn mi lọ síwájú Ọlọ́run. Mo fẹ́ ká fi ọpẹ́ lọ síwájú rẹ̀ sẹ́. Mo fẹ́ ká lọ síwájú rẹ̀ pẹ̀lú tí ohun ìyìn àti ọpẹ́. Mo fẹ́ ká dúpẹ́ fún oore tó ṣe. Torí ẹni tó mọ ọpẹ́ dú, ẹni tó dúpẹ́ àná ló máa ń rìn mìíràn gbà níwájú Olúwa. Mo fẹ́ ká mọ oore Ọlọ́run. I want to begin to thank him and appreciate the goodness of God concerning your life, concerning your home, concerning your children.
I want us to begin to appreciate the goodness of God concerning your marriage in every areas of your life. Bẹ́ẹ̀ ká bẹ̀rẹ̀ sí wo rírì orí Ọlọ́run, àánú Ọlọ́run, orí ọ̀fẹ́ rẹ̀ lórí ayé wa, ìgbàlà rẹ̀ lórí ayé wa, ọ̀rọ̀ rẹ̀ lórí ayé wa. Bẹ́ẹ̀ ká dúpẹ́ fún ohun tó ń ṣe lọ́wọ́, ohun tí Ọlọ́run ń ṣe lórí ilé rẹ̀, lórí ọmọ rẹ̀ gbogbo, lórí ẹbí rẹ̀ sẹ́. Dúpẹ́ orí Jésù yìí, dúpẹ́ àánú tó rí gbà, ẹ ká dúpẹ́ owó agbára tó fi kàn wá, ẹ ká dúpẹ́ owó ìyìn lógo. Olúwa ṣeun, Ọlọ́run mi ò mọ̀ ṣe é, ẹlẹ́dàá mi ò mọ̀ ṣe o. Ọlọ́run mi mo fi ọpẹ́ fún ọ, Ọlọ́run mi mo fi ìyìn fún ọ, Ọlọ́run mo gbé ọ̀gá torí pé o dúró tì mí. Dúpẹ́ bẹ́ẹ̀, ẹ ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run yìí, ọba tó dúró tì wá, ọba tó dúró tì ayé wa, ọba tó dúró tì ẹbí wa. Jésù ṣé o, Jésù ṣé o, Jésù ṣé o, Jésù a fi ìyìn fún ọ. Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, Jésù ṣé, a yìn ọ́ lógo fún ohun tó ń ṣe. Ọlọ́run gbàlà ó mà ṣe o, bá mi ó mà ṣe é. Jésù ṣé o, o ṣé o ṣé o ṣé o ṣé o ṣé o, Jésù ṣé o. A yìn ọ́ ọba mímọ́, a yìn ọ́ olóore wa, a yìn ọ́ olùgbàlà, ọba tó ṣàgbára wa. A yìn ọ́ ọba mímọ́, a yìn ọ́ olóore wa, a yìn ọ́ olùgbàlà, ọba tó ṣàgbára wa. Tó ṣàgbára fún wa, àwa yìn ọ́, ọba mìíràn, yìn ọ́ olóore wa, èmi yìn ọ́ olùgbàlà, àwa yìn ọ́, ọba mìíràn, yìn ọ́ olóore. Olúwa ṣeun, dúpẹ́ lọ́wọ́ Jésù, ẹ ká fi ọpẹ́ fún Ọlọ́run yìí, ọba tó jẹ́ agbára fún wa, olùlábò wa, oníbìsádi wa, olùlùpamọ́ wa, olùlùjí wa. Bí kò bá yẹ pé Olúwa tó wà nípa tiwa, kí la bá máa wí? Òun ló dúró ti ayé wa, òun ló ràn wá lọ́wọ́. Jésù ṣé o, Jésù ṣé o, Jésù ṣé, Jésù ìbà rẹ Jésù, ìbà rẹ alágbára, rẹ àtòbí, Jésù ló bíra rẹ, bóyá ìbà rẹ Jésù, rẹ alágbára, rẹ àtòbí, Jésù ló bíra rẹ, rẹ Jésù. Alágbára,
ṣe fún wa, òun ló dúró tì wá. He is the one that is with us. Òun ló wà ńbẹ̀ fún wa. Òun ló dúró tì ayé wa. I want you to begin to lift your voice and give that honor to the King. Ọpẹ́ ló yẹ Jésù olóore ńlá yìí. Ọpẹ́ ló yẹ Jésù aláàánú wa yìí. Jésù aláàánú wa ó máa ṣe. Dúpẹ́ fún àánú rẹ̀ lórí ayé rẹ̀. Mo ní Jésù aláàánú mi ó máa ṣe. Ọba tó ń pa wá mọ́, tó ń dá wa sí o. Jésù aláàánú wa ó máa ṣe. Nípa Jésù la fi lórí ọ̀fẹ́ gbà níwájú Ọlọ́run. Ó ní la fi lórí ọ̀fẹ́ gbà ní a fi ní ààyè padà síwájú rẹ̀. Lift your voice and thank him. Exalt Jesus and magnify him. Tell him that he's so good. Tell him that he's so kind. Tell him that he's so wonderful. Tell him that he's so glorious. And he's so powerful in every areas of your life. Somebody thank him. Bless the Lord. Bless Jehovah God for the goodness of God in our life. For oore Ọlọ́run lórí ayé wa. Ọba tó pa wá mọ́, ọba tó dá wa sí. Jésù ṣe o. Gbọ́ àdúrà lórúkọ Jésù Kristi. Olúwa tó olùgbàlà wa, yẹ ká bẹ̀rẹ̀ sọ fún Ọlọ́run. Tabari tá ti ṣẹ̀ sí Jésù láàárọ̀ yìí. Olúwa dáríjì mí. Olúwa dárí ẹ̀ṣẹ̀ mi jì mí. Jésù, Olúwa dáríjì mí. Gbogbo ẹ̀ṣẹ̀ mi gbogbo. Olúwa dáríjì. Gbogbo ẹ̀ṣẹ̀ mi gbogbo. Èyí tó ń jẹ́ kí n rí ìwọ Ọlọ́run. Gbogbo ohun tó lè dá mi dúró. Gbogbo ohun tó lè fa ògo rẹ sẹ́yìn inú ayé mi. Ẹ pe orúkọ Jésù. Olúwa dáríjì. Gbogbo àṣírídé mi tí ò ń jẹ́ kí n rí ọ̀rọ̀ rẹ lórí ayé mi. Gbogbo ohun tó ń jẹ́ kí n gbọ́ ohùn rẹ. Gbogbo ohun tó ń jẹ́ kí ìyanu Ọlọ́run ṣẹ lórí ayé mi. Ohun tó ń jẹ́ kí ọwọ́ Ọlọ́run kàn mí. Ẹ pe orúkọ Jésù gbogbo ènìyàn. Olúwa dáríjì mí. Ẹ̀jẹ̀ Jésù pa ẹ̀ṣẹ̀ mi rẹ́. Father, forgive me all my sin. Cleanse me from that iniquity. And wash me from all trespasses of my life. Ẹ pe orúkọ Jésù. Olúwa dáríjì mí. Ìwọ ẹ̀jẹ̀ náà ó yá wẹ ayé mi lọ́wọ́lọ́wọ́. Let the blood of Jesus wash your life and purify you and sanctify you. Ìwọ ẹ̀jẹ̀ Jésù wẹ̀ mí. Ọmọ náà ẹ̀jẹ̀ àgbàdua. Olúwa fi ẹ̀jẹ̀ rẹ̀ wẹ̀ mí. Ẹ má fi ẹ̀jẹ̀ rẹ̀ tú ayé mi ṣe lọ́wọ́lọ́wọ́. Ìwọ ẹ̀jẹ̀ Jésù ó yá wọnú ayé mi wá. Ìwọ ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn, the blood of Jesus begin to wash me. Ẹ kárí ara wa sínú ibú ẹ̀jẹ̀ rẹ̀ sẹ́. Ọlọ́run fi ẹ̀jẹ̀ rẹ̀ tú ọkàn mi ṣe. Sọ mí di ènìyàn ọ̀tọ̀. Let that blood kí Ọlọ́run kó sọ wá di ènìyàn ọ̀tọ̀. Ẹ pe orúkọ Jésù. Lónìí Olúwa sọ mí di ènìyàn ọ̀tọ̀. Olúwa tú ọkàn mi ṣe. Father, change my heart, change my life. Olúwa sọ mí di ènìyàn ọ̀tọ̀. Ẹ̀jẹ̀ rẹ̀ kó wẹ̀ mí. Somebody lift a voice that the blood of Jesus to wash you right now, to purify your heart. Ẹ̀jẹ̀ Jésù kó wẹ̀ ọ́. Olúwa fi ẹ̀jẹ̀ rẹ̀ wẹ̀ ayé mi. Olúwa fi ẹ̀jẹ̀ rẹ̀ wẹ̀ ilé mi. Olúwa fi ẹ̀jẹ̀ rẹ̀ wẹ̀ mí. Ìwọ ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn wẹ̀ ayé mi lọ́wọ́lọ́wọ́. Ọlọ́run ẹ pe orúkọ Jésù wherever you are. That the blood of Jesus will cleanse you. That the blood of Jesus to purify you. Ẹ̀jẹ̀ Jésù kó tú ayé wa ṣe. Let that blood sanctify us. Let that blood purify us. Let that blood make us whole. Ẹ̀jẹ̀ Jésù tú orí mi ṣe. Ẹ pe orúkọ Jésù dáadáa. Ìwọ ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn. Ìwọ ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn. Ó yá wẹ̀ ayé mi. Ó yá wẹ̀ ọ̀nà mi. Wẹ̀ orí mi lọ́wọ́lọ́wọ́. Ọmọ Ọlọ́run ìgbàdúrà ẹ sọ fún Jésù. Olúwa fi ẹ̀jẹ̀ rẹ̀ wẹ̀ mí. That the blood of Jesus should cleanse you. That the blood of the Lamb should wash you. That the blood of the Lamb should purify you. That the blood of the Lamb should sanctify you.
Olúwa fi ẹ̀jẹ̀ ńlá rẹ wẹ̀ mí, ẹ̀jẹ̀ Jésù tú orí mi ṣe. Can you lift a voice and pray to God? Can you tell him right now? Ẹ̀jẹ̀ Jésù, wíyá wẹ̀ mí tọmọtọmọ, wẹ̀ mí tilé wẹ̀ ayé mi. Plead the blood of Jesus. Plead that blood of Jesus over your life. Ẹ̀jẹ̀ Jésù wẹ̀ ayé mi, wẹ̀ ọ̀nà mi sẹ́, sọ mí di mímọ́ lónìí, tú mi ṣe, ra ọkàn mi padà, ra ayé mi padà, ra ọkàn mi padà, tú ọkàn mi ṣe. Ẹ pe orúkọ Jésù, gbogbo ẹ̀ṣẹ̀ mi gbogbo, Olúwa dárí, sọ mí di ènìyàn ọ̀tọ̀, sọ mí di àtúnbí, Olúwa sọ mí di ènìyàn ọ̀tọ̀, Olúwa sọ mí di àtúnbí. Ẹ pe orúkọ Jésù, bí kí Ọlọ́run kó sọ wá di ènìyàn ọ̀tọ̀ níwájú nínú rẹ̀ lónìí. A new person, a new spirit, a new life, a life of obedience, a life of walking righteously, walking with God faithfully, a life that will please him. Olúwa jẹ́ kí oore ọ̀fẹ́ yẹn kó gbà ní ayé mi láti tẹ̀lé ìwọ Ọlọ́run, láti rìn déédéé, láti tẹ̀lé ọ̀rọ̀ rẹ. Can you lift a voice and pray that the Spirit to walk according to the will of him? Olúwa jọ̀ọ́ pàdé ayé mi lọ́wọ́lọ́wọ́, Olúwa ràn mí lọ́wọ́, Olúwa ràn ayé mi lọ́wọ́, Olúwa ràn ìpín mi lọ́wọ́. Ọlọ́run lanu gbàdúrà, ràn ayé mi lọ́wọ́, ràn ìpín mi lọ́wọ́, ràn ọ̀nà mi lọ́wọ́. Gbọ́ àdúrà lórúkọ Jésù Kristi, Olúwa tó olùgbàlà wa. Ẹ jẹ́ ká sọ fún Jésù, Olúwa mo tọ̀ ọ́ wá lọ́wọ́lọ́wọ́ báyìí, jẹ́ rí ọ láàárọ̀ yìí, jẹ́ rí ọ. Èwo ni mo fẹ́ rí? Ní ìgbà tí ayé wa bá rí, òun ni ayé á lè gba ọ̀tun. Ní ìgbà tí ayé wa bá rí, ní ìṣẹ̀lẹ̀ tá a fẹ́ kó ṣẹlẹ̀ yóò ṣẹlẹ̀. Ní ìgbà tá a bá rí, nàní ó là. Bẹ́ẹ̀ ni àìrí kò lè mú nǹkan kan jáde wá. Olúwa jẹ́ kí n rí ọ. Ó sì ṣèlérí pé fáwọn tó bá wá òun ó rí òun. Ọlọ́run sọ pé ó ní àwọn tó bá wá òun tọkàntọkàn, ó ní wọ́n á rí òun. Ẹ pe orúkọ láàárọ̀ yìí, ojúmọ́ ti mọ́ bàbá. Mo tọ̀ wá lórí ọ̀rọ̀ ayé mi, jẹ́ rí ọ. Olúwa mo tọ̀ wá lórí iṣẹ́ yẹn, jẹ́ rí ọ. Olúwa mo tọ̀ wá lórí ayé ọmọ yẹn, jẹ́ rí ọ. Olúwa mo tọ̀ wá lórí ilé mi, jẹ́ rí ọ. Can you lift your voice and begin to pray? Ẹ pe orúkọ Jésù pé ẹ fẹ́ rí lórí iṣẹ́ yẹn, ẹ fẹ́ rí o. Olúwa mo fẹ́ rí ọ lórí iṣẹ́ mi. Olúwa mo fẹ́ rí ọ nínú ayé ọmọ mi. Olúwa mo fẹ́ rí ọ nínú ilé mi. Olúwa mo fẹ́ rí ọ ní ọ̀nà mi gbogbo. Ọlọ́run ẹ pe Jésù, that you want to see him, you want to experience of his power. Mo fẹ́ rí ọ nínú agbára ńlá, mo fẹ́ rí ọ nínú ìtúsílẹ̀ ògo, mo fẹ́ rí ọ nínú ìfarahàn ògo rẹ sẹ́. That you want to see him. Olúwa jẹ́ rí ọ láàárọ̀ yìí. Bẹ́ẹ̀ kó bá ayé mi pàdé, bẹ́ẹ̀ kó bá àìní mi pàdé, bẹ́ẹ̀ kó bá gbogbo ohun tó bẹ́ẹ̀ kó bá mi pàdé. Ẹ pe orúkọ Jésù, Olúwa jẹ́ rí ọ, Olúwa jẹ́ rí ọ, Olúwa jẹ́ rí ọ, Olúwa jẹ́ rí ọ. Ẹ pe orúkọ Jésù dáadáa. Ẹni máa ń Ísírẹ́lì, jẹ́ rí ọ, 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 jẹ́ rí ọ. Ẹ pe orúkọ Jésù, Olúwa jẹ́ rí ọ. Ẹ sọ fún Jésù sẹ́, Ọlọ́run Ísírẹ́lì jẹ́ rí ọ, bàbá jẹ́ rí ọ. Inkadori amamo sontoriaba, kadori amamo sontoriaba, lamprendo sinke teleboko toyaba. Ẹ pe orúkọ Jésù, Olúwa jẹ́ rí ọ, Olúwa jẹ́ rí ọ, Olúwa jẹ́ rí ọ. Ẹ pe orúkọ Jésù, mazika doyada mama sontoyaba, mazuko totorikaba, le prendo sike telebo kaba, le prendo sike telebo, la prendo sike telebo, mazuko toriama, la prendo sike telebo, makatoriama son teleba. Ẹ pe orúkọ Jésù jẹ́ rí ọ, nú agbára rẹ jẹ́ rí ọ, nú ògo rẹ jẹ́ rí ọ, nú ẹwà rẹ jẹ́ rí ọ, nú ìbùkún rẹ jẹ́ rí ọ. Jésù jẹ́ rí ọ. Olúwa bá mi pàdé láàárọ̀ yìí, Olúwa bá mi pàdé láàárọ̀ yìí, Olúwa bá mi pàdé láàárọ̀ yìí. Ẹ pe orúkọ Jésù kó bọ́ ọ pàdé. Tell him that he should show up in your life. Tell him to show up. Ẹ gbọ́ àdúrà
lórúkọ Jésù Kristi. Olúwa wá sọ fún Jésù gbogbo ẹrù ayé mi kó parẹ́. Mo ká pe Jésù dáadáa. Olúwa jẹ́ kí ẹrù wúwo ayé mi parẹ́ lónìí. Let every load of my life disappear. Mo ká pe Jésù bí tá wà. Ọlọ́run Ísírẹ́lì, let every load of my life disappear. Olúwa jẹ́ kí ẹrù wúwo ayé mi parẹ́. Mo ká pe Jésù dáadáa bí tẹ́ wá sẹ́. Ọlọ́run Ísírẹ́lì, Olúwa Ọlọ́run alààyè, Jésù jẹ́ kí gbogbo ẹrù wúwo ayé mi parẹ́. Mo ká pe Jésù yìí, Ọlọ́run tó pọ̀ nípa tágbára, jẹ́ kí gbogbo ẹrù wúwo ayé mi parẹ́. Let every load of my life disappear. Let every load of my dream disappear. Let every load of my children disappear. Ẹ pe orúkọ Jésù. Ọlọ́run alààyè, jẹ́ kí ẹrù wúwo ayé mi parẹ́. Olúwa Ọlọ́run alààyè, jẹ́ kí ẹrù wúwo ayé mi parẹ́. Olúwa jẹ́ kí ẹrù wúwo ayé, let every load of my life, gbogbo ẹrù tí mo gbé wá síwájú rẹ lórí ọmọ ni, ẹ po gbogbo tó mú ọkàn yín pòrúurú yẹn, gbogbo tó ń dààmú ọkàn gbogbo tí ò mú ayọ̀ kún, tí ò múnú dùn, ẹ pe orúkọ Jésù láàárọ̀ ìjọ parẹ́. Ó lágbára láti ṣe o. Mo ní Ọlọ́run ní agbára láti ṣe, ó lágbára láti mú kó. Ẹ pe orúkọ, jẹ́ kí gbogbo ẹrù wúwo ayé mi parẹ́. Ìwọ tó pé ká wá sọ́dọ̀ àwọn tó ń ṣiṣẹ́ etí ayé dẹrù ní àjàgà tó ń rọrùn. Ó ṣèlérí ìsinmi, jẹ́ kí ẹrù wúwo ayé mi parẹ́. Ẹ pe orúkọ Jésù, gbogbo ẹrù wúwo ayé mi tí mò ń gbé kiri, every load of my life láàárọ̀ ìkó parẹ́. Gbogbo ẹrù inú àgọ́ ara, gbogbo ẹrù lórí ọmọ, gbogbo ẹrù inú ìgbéyàwó, ní orúkọ Jésù. Ẹ sọ fún Jésù lọ́wọ́lọ́wọ́, Olúwa Ọlọ́run alààyè, gbogbo ẹrù àìsàn, àìríwé ìgbélú, àìlómìnira, àìrọ́mọbí, àìláṣeyọrí, gbogbo ẹrù tí mò ń gbé, Olúwa jọ̀ọ́ parẹ́. Olúwa jọ̀ọ́ parẹ́. Olúwa jẹ́ kí ẹrù yẹn parẹ́. Let that load disappear from you. Ẹ pe orúkọ Jésù. Ẹ pe orúkọ azọlọ. Olúwa jẹ́ kí ẹrù ayé mi parẹ́. Olúwa finá sí gbogbo ẹrù ayé mi lónìí. Ọwọ́ Ọlọ́run lánàá gbàdúrà. Gbogbo ẹrù ìdààmú, àìní ìfọ̀kànbalẹ̀, ìwọ àṣetì àtàmúbọ̀, let that load disappear. Owó ló ní kẹ́ ẹ wá. Mo dẹ̀ ti dé lónìí o. Ní orúkọ Jésù. Ẹrù ayé àwọn èèyàn kó parẹ́ bàbá. Olúwa fi òpin sí ẹrù náà. Olúwa fi iná sí ẹrù náà. Gbogbo ẹrù ìtìjú, gbogbo ẹrù àmúbọ̀, ẹ pe orúkọ Jésù. Olúwa jọ̀ọ́ dópin. Ìwọ ẹrù àṣetì, Ọlọ́run lánàá gbàdúrà, ẹ sọ fún Jésù. Ìwọ ẹrù ayé mi parẹ́ lónìí nínú agbára rẹ, lónìí nínú agbára rẹ. Bàbá jẹ́ kí ẹrù ayé wa parẹ́. Jẹ́ kí ẹrù ayé wa parẹ́. Let that load disappear. Olúwa finá sí. Gbọ́ àdúrà lórúkọ Jésù Kristi. Olúwa wa, ẹ sọ fún Jésù májẹ̀mú tó ní kò ṣeé ṣe. Bí èèyàn ṣe ń bè lọ́wọ́ Ọlọ́run, májẹ̀mú tó náà pa ó tí òun gbà. Ìran rẹ ti báwọn dá májẹ̀mú. Májẹ̀mú ètò fàyè bóyá nípa ẹ̀ṣẹ̀ ló wọlé wá ni, tàbí nípa ìmọ̀kan ni. Gbogbo májẹ̀mú tó ní kò ṣeé ṣe, gbogbo májẹ̀mú yẹn tó ní pé àníṣe èèyàn á gbé ẹrù yẹn dá lẹ́ni o. Ọ̀pọ̀lọpọ̀ agbára yóò báyìí ló bẹ́ẹ̀ bí sátánì ẹlòmíì abẹ́rù yẹn kú ni, ṣùgbọ́n orí yín kọ̀ yẹn. Májẹ̀mú tó ní kò ṣeé ṣe, ìwọ májẹ̀mú yìí kò di asán lórí ayé mi. Májẹ̀mú àyíká, májẹ̀mú agbègbè, májẹ̀mú ilé tàbí ìdílé, every covenant around me, in the every covenant of the atmosphere, gbogbo májẹ̀mú àdúgbò, gbogbo àwọn tó bá ti ń gbé májẹ̀mú ilé, ẹlòmíì bá ti wọlé kan, ilé yẹn amúnisìn ni, ilé amúnilẹ́rú ni. Ẹ pe orúkọ Jésù, májẹ̀mú yẹn lórúkọ Jésù, ó yá kó bẹ̀ ṣe parẹ́. Àwọn Ọlọ́run lánàá gbàdúrà orúkọ Jésù. Magado konta yaraba. Ẹ pe orúkọ Jésù dáadáa. Májẹ̀mú yẹn kó parẹ́ o. Májẹ̀mú amú ayé ẹni sìn. Ó yẹ bọ́lẹ̀ wá. Ẹ gbàdúrà yẹn. Májẹ̀mú yẹn parẹ́ nú ayé mi. Májẹ̀mú adá ayé ẹni dúró. Májẹ̀mú tó ń dá májẹ̀mú yẹn o. Ètò ń so ògo mọ́lẹ̀. Màkọ́lì àmàmà májẹ̀mú tó ní kò ṣeé ṣe. Pé mo fẹ́ bọ́, májẹ̀mú tó ní kò ṣeé ṣe. Pé mo fẹ́ lọ́mọ láyé, májẹ̀mú tó ní kò ṣeé ṣe. That covenant,
májẹ̀mú yẹn májẹ̀mú tí ìran rẹ dá májẹ̀mú tí ó dá fún ayé rẹ ìkódó náà máa kú so nítorí àbá ó yẹ ọ̀run sọ májẹ̀mú yẹn dasán ó yẹ pa májẹ̀mú yẹn jẹ́ ó yẹ gbẹmí. Somebody pray that prayer. The Lord God of heaven to destroy that covenant in your life. The Lord you are going to destroy that covenant in your home. The Lord you are going to destroy that covenant in your family. The Lord you are going to destroy every covenant that hold your life, that hold your dream, that tie the blessing down, that tie the glory down in the name of Jesus. Gbogbo májẹ̀mú adánidúró, gbogbo májẹ̀mú aṣọ ayé ẹni dòfo, ó yá kó bẹ̀ sí dasán, bẹ̀ sí gbàdúrà májẹ̀mú yẹn lórí ayé mi, lórí ayé ọmọ mi, májẹ̀mú tó dáwọ́lé iṣẹ́ yẹn, májẹ̀mú tó dáwọ́lé ọ̀nà yẹn, májẹ̀mú tó mú àṣetì àtàmúbọ̀ yẹn wá, májẹ̀mú káfárì ètò ló ti parí o kó bẹ̀ sí bàjẹ́, májẹ̀mú káfárì ètò ló ti parí o kó bẹ̀ sí sọ́dásán, the covenant of Calvary, májẹ̀mú káfárì bó ló ti parí o kó bẹ̀ sí yí dànù, májẹ̀mú káfárì ètò ló ti parí o kó bẹ̀ sí sọ́dí òpinnu ayé mi lọ́wọ́lọ́wọ́. That covenant of Calvary, begin to pray kó bẹ̀ sí sọ́wọ́ àṣetì yẹn dasán, kó bẹ̀ sí mú ọwọ́ àmúbọ̀ yẹn kó nọ́ọ̀nà yín gbogbo. Ẹ pe orúkọ Jésù, màmá gbàdúrà májẹ̀mú Calvary yẹn kó bẹ̀ sí sọ́dí asán, májẹ̀mú Calvary ètí Jésù fi ẹ̀jẹ̀ rà fún mi, ètí Jésù fi ara rẹ̀ jì fún mi, ètí ọkọ ti parí, pé ìwọ àṣẹ ti parí, pé ìwọ àrọ́mọbí àmúbọ̀, ìwọ ìtìjú àìrógolo àtẹ̀síwájú ní orúkọ Jésù, májẹ̀mú Calvary kó bẹ̀ sí sọ́dí asán. Gbúàdúà lórúkọ Jésù Kristi Olúwa wa. Ẹ pe orúkọ Jésù látòrí lọ, ìwọ ọ̀nà ńlá fún ayé mi, látòrí lọ ayé mi rí tiẹ̀ ṣe, ó dá kó rí tiẹ̀ ṣe. Ohun tó létí tí yẹn yẹ kó Ọlọ́run kó gbélé ọ lọ́wọ́. Ọlọ́run máa ń ro, God want your best. Kí ni Ọlọ́run fẹ́ gbà? Wọ́n ní kí ló fẹ́ hard fún Ọlọ́run, kí ọmọ Ọlọ́run máa lòwó lọ́wọ́, kí ló hard fún Ọlọ́run, kí ló ṣe fún Ọlọ́run? Ṣé ó bùn ìkún Ọlọ́run àbó hard máa gbára ẹ̀ pé kí ìyà jẹ ọmọ ẹ̀? No, Ọlọ́run ò ní májẹ̀mú yẹn pẹ̀lú ènìyàn, kò múnú ẹ̀dùn, bẹ́ẹ̀ ni kò sí ohun tó fẹ́ kó ká ayọ̀ yẹn, ayọ̀ májẹ̀mú yẹn ló fẹ́ ká ní, ayọ̀ àṣeyọrí yẹn ló fẹ́ ká ní. Ó ní láti inú ayé ìlọlá máa ti ní ayọ̀ lú ọ̀run. From this earth ó yẹ kẹ́ ẹ gbádùn, heaven must let your kingdom come as is in heaven. Jẹ́ kí ìjọba Ọlọ́run, what is in heaven, you must have heaven on earth. Hallelujah. That must be our life, not life of suffering or weeping or shame. Lórúkọ Jésù ọ̀nà ńlá fún yín, lórúkọ Jésù ọ̀nà ńlá fún yín. Gbogbo ohun tó dúró tó dàbí òkè, gbogbo ohun tí ọ̀tá gbé síwájú, ètò gbé sí ọ̀nà gbogbo, ọ̀run kò ṣí dànù. Ó mẹ́kàtáyàbá ó ní tá bá sọ fún ìwọ òkè kó ṣídìí, kó sì ṣídìí gbogbo òkè àṣetì tó dúró, wo òkè àmúbọ̀, gbogbo ohun tó dàbí òkè níwájú yín lọ́wọ́lọ́wọ́, èyí tí ò jẹ́ kí ayé ẹni rí ọ̀nà lọ, èyí tí ò jẹ́ kí ayé ẹni rí gbè kọjá, ìwọ òkè náà gbọ́ Olúwa, ó yá ṣídìí, ó yá ṣídìí kúrò níwájú ayé àwọn èèyàn yìí, níwájú ayé àwọn èèyàn yìí, lórí iṣẹ́ àwọn èèyàn yìí. Gbogbo táyé sọ pé kò ṣeé ṣe mọ́, gbogbo tó ní ìgbà ti sọnù, pé gbogbo tó ní àkókò ti lọ, pé ọjọ́ ti lọ, ní kàyà bàbá wo ṣáǹtì àbá, gbogbo tó ní ìgbà ti sọnù, pé kò ṣeé ṣe mọ́, gbogbo tọ́ta tó lé ẹ̀lì lébà, ọ̀run kó gbé jáde, ọ̀run kó gbé jáde, ọ̀run kó gbé jáde. Ó mà káyìí mà ṣáìdà, ó táyé sọ báwọn ti dojú ẹ̀ délẹ̀ pàwátà, báwọn ti tì pa ní orúkọ Jésù. Ọ̀run kó fi ìyanu hàn, Jésù 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 kó fi ìyanu hàn. Gbúàdúà lórúkọ Jésù Kristi Olúwa wa. Ẹ pé orúkọ Jésù. Bí ọ̀tá fẹ́, bí ọ̀tá ayé mi kò sí nǹkan tó kàn mí, ìwọ Olúwa, ìwọ mo bá lọ́rọ̀ ṣí tèmi láṣẹ pé bí ọ̀tá mi fẹ́,
bí ọ̀tá mi kọ̀ Olúwa bùkún mi láyé yìí, bí ọ̀tá mi fẹ́, bí ọ̀tá mi kọ̀ wọ́n lè bá fẹ́ I don't care, ṣùgbọ́n ìwọ Ọlọ́run mo bá lọ́rọ̀, Olúwa gbé mi dìde. Ọ̀tá Joseph fẹ́ o, ọ̀tá wọ́n kọ̀ o, wọ́n tà sóko ọrú, Ọlọ́run mo débi tó máa dé. Bẹ́ẹ̀ ni ó débi tó dé. Ọ̀tá Jésù fẹ́, ọ̀tá Jésù kọ̀ o, Jésù jíǹde, ó kù nù òkú. Wọ́n náà kó gbàdúrà bí ọ̀tá rẹ fẹ́ o, wọ́n sọ pé ò ní bímọ, wọ́n lọ pé ọ̀tá mi fẹ́, ọ̀tá mi kọ̀, Olúwa ṣe ìyanu nínú ayé mi, perform that miracle in my life. Bí ọ̀tá mi fẹ́, bí ọ̀tá mi kọ̀, Olúwa mú mi débi ayọ̀ mi, ẹ mú mi débi ìlérí mi sẹ́, ẹ mú débi ilẹ̀ múṣẹ́ mi, ẹ mú débi ilẹ̀ múṣẹ́, the place of fulfilment. Ọ̀tá mi fẹ́, I hope you are praying. Mo lérò pé òun gbà jáde sí Ọlọ́run, mo kó tayára máa kó ṣáǹtì àbá, mo lérò pé ẹ ń gbà bí ọ̀tá mi fẹ́, bí ọ̀tá mi kọ̀, Olúwa gbà ìwé ìgbélú mi fún mi o, Olúwa gbà ìwé ìgbélú mi fún mi. Ọ̀tá mi fẹ́, ọ̀tá mi kọ̀, Olúwa gbé ayé mi dìde. Ọ̀tá mi fẹ́, ọ̀tá mi kọ̀, ọ̀nà ògo kó là fún mi. Ó yẹ gbàdúrà, whether your enemy like it or not, ìyanu yín kó ṣẹlẹ̀. Ọ̀tá fẹ́, bí ọ̀tá kọ̀, ní orúkọ Jésù, ìwọ ọ̀nà àbáyọ síbi ògo, ẹ pe orúkọ Jésù kó bẹ̀ sílà. Ọmọdé ńlá ló gbàdúrà. Ọ̀tá fẹ́, ọ̀tá kọ̀, ìbùkún kó jẹ́ tèmi nínú ọdún yìí. Blessing, favor, things of joy, things of glory, things of fulfillment, things of breakthrough. Ọ̀tá mi fẹ́, ìwọ ọ̀nà àbáyọ ńláńlá. Ọmọdé ńlá ló gbàdúrà. Ọ̀tá mi fẹ́, oya makando yana makushanti yaba lemprendo shiketelebo makoto liama mosonto yaba la prende shiketelebo eporúkọ Jésù madoka toliama masunto yabo. Ọ̀tá mi fẹ́, ọ̀tá mi kọ̀, oya kí ìwòsàn yẹn kó jẹ́ tiẹ̀, ó ná kó sàn, ó ná kẹ́ ráàánú gbà. Ọ̀tá mi fẹ́, ọ̀tá mi kọ̀, ó ná kí àwọn ọmọ yín ṣe rere o. Ẹ pe orúkọ Jésù, ayé fẹ́, ayé kọ̀, Olúwa gbé mi dìde, mú mi débi ilẹ̀ lérí mi, lọ sí bíbí ìmúṣẹ ọ̀rọ̀ rẹ. Oya ẹ pe orúkọ Jésù, gbọ́ àdúrà lórúkọ Jésù Kristi Olúwa wa. Bẹ́ẹ̀ kó pe orúkọ Jésù, àkókò ni tó bàbá, fi ayé mi polongo dára rere, fi ayé mi polongo kó o fi dára rere ara láàrin ẹbí o. Olúwa àkókò ti tó bàbá, fi ayé mi dára rere. Ayé máa ń rò pé ó ti parí fẹ́yàn, sista sososo nǹkan mi rò pé kí ni ó ti broda Olúwa àkókò ti tó, fi ayé mi yìí, ayé ọmọ mi, ayé àwọn ọmọ mi bá ń fi dára rere. Ire láyé, orin rere, ẹni tó ṣoríire láyé ń bá tó, ẹni tó mọ̀ ń ṣe láyé ń bá tó. Ayé ò fẹ́ bẹ́ẹ̀ ẹni tí ò ní nǹkan kan tó, ẹni tí ò ní túẹ́túẹ́. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ò tẹ̀ rí anybody, ó ní nǹkan lọ́wọ́. Tí èèyàn bá ní nǹkan lọ́wọ́ ni, tí nǹkan bá ń ṣọwọ́ rẹ tó ń ṣẹnu rí, ayé abọ́ tó. Àìní nǹkan ni ẹ pe orúkọ Olúwa àkókò tó fi ayé mi yìí bá ń fi dára rere, fi ìrìn àjò mi bá ń fi dára rere. Ara ń bẹ bí mo fẹ́ dá, ara ń bẹ bí mo fẹ́ dá, káráyé má bá kàdá dá mi dá. Oya ara ń bẹ bí mo fẹ́ dá, ara ń bẹ o já fẹ́ dá, ara ń bẹ tí mo fẹ́ dá lórí ọmọ, ara ń bẹ tí mo fẹ́ dá lórílẹ̀-èdè, ara ń bẹ lórúkọ Jésù nínú ayé kan tó wáyé. Lẹ́nu iṣẹ́ rẹ sá, láàrin ẹbí gbàdúrà, ara ń bẹ o tí mo fẹ́ dá. Owó ewu ayé mi bàbá mi,
sókò ayé yìí kó rí ìyanu ọlọ́run aláyé. ẹnìkan gbàdúrà dáadáa ohun tó wé mọ́ra àdúgbò bẹ́ẹ̀ ẹnìkan there's a bandage ẹgbẹ́ mímọ́ kí ló máa ń pe bandage ní Yorùbá náà bandage Olúwa yóò wò ọ́ sàn gbogbo ohun tó wé mọ́ra gbogbo ohun tó cover lórúkọ Jésù ìwòsàn Jésù kò ṣẹlẹ̀ ìwòsàn Jésù kò ṣẹlẹ̀ ìwòsàn Jésù kò ṣẹlẹ̀ nínú ayé rẹ gbogbo ohun tó wé mọ́ra gbogbo ohun tó dàbí tẹ́yẹ tó wé mọ́ra gbogbo ojú egbò gbogbo ojú ọgbẹ́ gbogbo ojú egbò tàbí gbogbo ojú ọgbẹ́ nínú ayé rẹ lónìí kó sàn lórúkọ Jésù gbogbo ojú egbò tàbí ojú ọgbẹ́ lórúkọ Jésù nípa iná rẹ̀ ni a fi mú wa rárá gbogbo ojú ọgbẹ́ ọkàn ká ní mo ti ní nǹkan báyìí ni nǹkan báyìí ipò báyìí ti gbà wà rí ká ní mo ti ṣe kínní láti jọ yìí ọkàn ọgbẹ́ nìyẹn o ẹ̀hún ká ní pé mo ti ṣe kínní tàbí mo ti rí nǹkan yẹn o gbogbo ojú ọgbẹ́ gbogbo ojú egbò lára rẹ lórúkọ Jésù kó sàn gbà mí ohun tó ti ṣẹlẹ̀ sẹ́yìn ó lè jẹ́ ojú ọgbẹ́ àmọ́ àti bá rántí amú ọkàn porúrú amú ọkàn bàjẹ́ pé nǹkan ṣẹlẹ̀ nǹkan tó ṣẹlẹ̀ lọ́jọ́ yẹn ó kúnú mi ò dùn sí gbogbo àti ó bá rántí ìwẹ̀ gbogbo ojú ọgbẹ́ tàbí ojú egbò nú ayé rẹ lónìí nkàtá yà máa mọ sóńtù yàrá Olúwa kó wò ó sàn Olúwa kó wò ó sàn ojú ọgbẹ́ yẹn kó sàn gbogbo àpá àṣetì gbogbo àpálágbó every mark every wound in your body gbogbo àpá ọ̀tá máa ń dàpá sáré ẹni ọ̀pá máa ń dàpá sórí iṣẹ́ ẹni àpá lórí ọmọ ẹ̀ńdà yàbàbà mẹ́sọ̀ntò yàbà Olúwa kó parẹ́ ní orúkọ Jésù Olúwa kó parẹ́ látòun lọ mo rí kẹ́tẹ́kẹ́tẹ́ náà dónkì Ọlọ́run gun kẹ́tẹ́kẹ́tẹ́ wọ Jerusalem fún bí the sign of humbleness ìrẹ̀lẹ̀ and kẹ́tẹ́kẹ́tẹ́ yẹn bẹ́ẹ̀ ṣe rí dónkì yẹn ó jẹ́ ẹranko tó strong o tó sì lágbára gan mo ti rí if you look at the documentary tó bá mú àyín náà báyìí bẹ́ẹ̀ ṣe rí bẹ́ẹ̀ ẹran bẹ́ẹ̀ tó pé ó look something is a strong animal látòun lọ wọ́n máa fi ń gbé ẹrù ni ẹrù Ọlọ́run yóò bẹ gbé ẹrù rẹ Ọlọ́run yóò bẹ gbẹrù ẹ gbogbo ẹrù tó ń gbé yẹn Ọlọ́run yóò bẹ gbé gbogbo ẹrù wíwá yìí Ọlọ́run yóò gbé má bẹ̀rù Ọlọ́run yóò gbé ẹrù yẹn fún ọ má bẹ̀rù Ọlọ́run yóò gbé ẹrù yẹn fún ọ má bẹ̀rù Ọlọ́run yóò gbé ẹrù yẹn fún ọ yóò jà sáyọ̀ ẹ sọ bẹ́ẹ̀ pé yóò jà sáyọ̀ ẹ sọ bẹ́ẹ̀ ẹ pè jáde pé yóò jà sáyọ̀ fún mi
mo ní kó ẹ sọ bẹ́ẹ̀ jáde pé jáde sọ jáde síta àṣẹ Ọlọ́run ní àṣẹ Ọlọ́run ẹ sọ jáde ọ̀rọ̀ mi yìí yóò jà sáyọ̀ fún mi o mo ní ẹ sọ pélédè májẹ̀mú ní pélédè àṣẹ ọ̀rọ̀ ní pé ọ̀rọ̀ mi yìí lórí ọmọ yóò jà sáyọ̀ fún mi o ọ̀rọ̀ mi lórí ìwé ìgbé lórí iṣẹ́ mi yóò jà sáyọ̀ fún mi ọ̀rọ̀ mi lórílẹ̀‐èdè ní ìrìn àjò tí mo rìn yóò jà sáyọ̀ fún mi ó dàgẹ́ lẹ́nu ọpẹ́ ẹnu ọpẹ́ yìí kó jáde ẹnu ọpẹ́ yìí kó fara kí Ọlọ́run kó bá yín gbé ẹrù yìí kí Ọlọ́run kó bá yín gbé ìrànlọ́wọ́ níbi tẹ́ ẹ̀ lérò láyé kó jáde wá ìrànlọ́wọ́ níbi tẹ́ ẹ̀ lérò lórúkọ Jésù kó jáde wá ìrànlọ́wọ́ lórúkọ Jésù níbi tẹ́ ẹ̀ lérò kó jáde wá ìrànlọ́wọ́ 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 tẹ́ ẹ̀ lérò kó jáde wá mo pa ní àṣẹ ní orúkọ Jésù ìrànlọ́wọ́ ńlá níbi ààyè ńlá èyí tẹ́ ẹ̀ lérò láyé lórúkọ Jésù kó farahàn may you receive that help ìlérí ọ̀rọ̀ Ọlọ́run kó ṣẹ mọ́ yín lára ìlérí Ọlọ́run kó ṣẹ mọ́ yín lára gbogbo ogun ilé ogun orogún alògo pa lórúkọ Jésù kó ṣẹ́nu ayé yín ẹnìkan mò ń gbàdúrà fún ọ gbogbo ogun orogún alògo pa gbogbo ogun orogún ṣe pé ogun mi wà tẹ́ pé ó ṣẹ̀ṣẹlẹ̀ sí ayé ẹlòmíì báyìí ogun yẹn ti wà ní ayé ẹlòmíì tipẹ́tipẹ́ kò ń bá ẹni yẹn kiri ni ọ̀tá ti ṣiṣẹ́ yẹn ibù rẹ̀ tó ṣẹ́ nǹkan tẹ̀ ti lè lọ ó ti lè kú ṣùgbọ́n iṣẹ́ rẹ̀ ó ń bá ayé ẹni mò ń gbàdúrà fẹ́nìkan mò ń gbàdúrà fún ọ gbogbo ogun orogún ewu lórúkọ Jésù ogun yẹn kó ṣẹ́ Ọlọ́run kó ṣẹ́ ogun yẹn ní ayé rẹ̀ let God give you the victory over that battle gbogbo ọwọ́ tó kàn ọ́ every hand have touched your life gbogbo ọwọ́ tó kan ìpín yín lónìí tó kan ayé ọmọ tó kan iṣẹ́ gbogbo ọwọ́ tó kan ayé ẹni èyí tó dá ayé ẹni tó ọwọ́ náà kó jáde lórúkọ Jésù ọwọ́ yẹn kó jáde ọwọ́ ọfà òkùnkùn kó jáde ọwọ́ ọfà òkùnkùn kó jáde sàmì ọwọ́ ọfà òkùnkùn kó jáde ọwọ́ ọfà àmúbọ́ kó jáde mo ní ọwọ́ ọfà òkùnkùn kó jáde ayé máa ń ta ayé ẹni lọ́fà ẹlòmíì tó ta ayé ẹ̀sìn tó ta ayé ẹ̀gún lẹ́ẹ̀mí tó dúró sí nìyẹn kò kó lójú kan mọ́ ayé máa ń ta ayé ẹni lọ́fà ṣùgbọ́n nípa agbára ẹ̀jẹ̀ Jésù aṣẹ́gun nípa agbára ẹ̀jẹ̀ Jésù nípa agbára ẹ̀jẹ̀ Jésù májẹ̀mú Jésù aborí ìdí náà ló fi ní àṣẹ ọ̀rọ̀ náà mo kọ́ tàbí àmàmọ́ sọ́ǹtò yàrá gbogbo ọfà òkùnkùn ó yá kó jáde kó di asán ọfà àmúbọ́ kó di asán ọfà àìsàn yẹn kó di asán ọfà àṣetì yẹn kó di asán gbogbo ọfà lórí ọmọ kó di asán ní orúkọ Jésù kó di asán wọ́n sọ náà pé kò sí oúnjẹ alórúkọ tá a ṣe sí wa èyí tí ó ràn wá láti orúkọ Jésù kó di asán kó di asán mo ní fìrífìrí ogun ò ní rí mọ́ fìrífìrí ogun ò ní rí mọ́ fìrífìrí ogun ò ní rí mọ́ ṣàmìlára mo ní fìrífìrí ogun ò ní rí mọ́ ọ̀pọ̀lọpọ̀ Ọlọ́run ṣe rí pé ogun ò ní borí ṣùgbọ́n fìrífìrí ogun gbà mí ó máa ń lágbára afẹ́ lómi lákàlákàlákà kò ní borí o torí ìṣẹ́gun ti wà dájú ṣùgbọ́n ó lè mú ọkàn porú ó lè mú sásọ lórúkọ mo ní fìrífìrí ogun ò ní rí mọ́ ìjà dópin ogun tanu ayé yẹn mo ìjà dópin lórúkọ Jésù ogun àṣetì yẹn dópin ní kàpáyà ìjà dópin ogun tanu ayé yẹn ìjà dópin lórí ọmọ ogun tán lónìí gbogbo ẹni tó lóun fẹ́ rú ogun dìde gbogbo ẹni tó lóun fẹ́ pe ogun wá ní orúkọ gbogbo ẹni tó fẹ́ rú ogun níṣẹ́ sínú ayé yín lónìí lórúkọ Ọlọ́run kó dá padà ọwọ́ ìkà yẹn kó kú ọwọ́ ẹni bí yẹn kó kú gbọ́ àdúrà lórúkọ Jésù Kristi Olúwa jẹ́ kí n rí olóore ńlá kó pàdé ayé mi àwọn olóore kan wà amúránṣẹ́ ni wọ́n amú àláṣẹ ni ìran tọ́lọ́ fi hàn pé ọmọ yẹn yóò ṣe rere o àwọn olóore kan wà amọ̀ṣẹ́ fún ayé ẹni ni èèyàn nílò ẹ̀nú ayé èèyàn
amúranṣe, ìyẹn lè ríran, ìyẹn lè lálàá orire, ṣùgbọ́n ìyẹn nílò èèyàn. Tí ò bá ṣe Fáráò, báwo ni Joseph fẹ́ dé, tí wọ́n ilé bàbá ẹ̀ nìkan ló lè jọba sí, ilé bàbá ẹ bẹ́ẹ̀ ni, ṣùgbọ́n Fáráò olóore inú ayé rẹ̀ ni ó sì múranṣẹ fún, ìran pé wọ́n tẹríba fún Mósè. Ẹ pé orúkọ olórí ayé mi kó wá, olórí amúranṣẹ, amú ìránṣẹ́, olórí amú ìran mi ṣẹ, ìran pé kó di ńlá pé káwọn ọmọ rẹ̀ ṣe rere yẹn, ẹnìkan ló nílò. Ó yá ẹ̀tọ́ ayé mi wá, ó yá ọ̀run kó gbé wa pàdé, olóore tó fi àánú wọ̀ ọ́, èyí tó nu omijé ayé rẹ̀, ó yá kó ọ̀run kó gbé yín pàdé. Gbogbo ògiri ìdíwọ́, ìwọ ògiri ìdènà tó wà níwájú mi wájú rẹ̀, ó yá kó bẹ̀rẹ̀ sí wó lulẹ̀. Ó yá gbàdúrà. Every stumbling block, every stone of hindrances and obstacle before the helpers of your life, before the helpers of your dreams, before the helpers of your children, ìwọ ògiri náà, ẹ pe orúkọ Jésù kó bẹ̀ sí wó lulẹ̀. Makanda yadaba, lanteria mamo shantiaba, lamprendo shiketelebo. Ó yá kó bẹ̀ sí wó lulẹ̀. Ó yá olóore ayé yín kó pàdé yín, olóore tẹ́ ẹ nílò ní àkókò yìí láti dìde fún ọ ńlá, olóore tẹ́ ẹ nílò láti mú ìránṣẹ́, olóore tẹ́ ẹ nílò ní orúkọ Jésù láti ran ayé yín lọ́wọ́, olóore tẹ́ ẹ nílò, ó yá kó pàdé ayé yín. Gbọ́ àdúrà lórúkọ Jésù Kristi Olúwa wa. Mo fẹ́ ká mọ̀ pé what you are doing now, you are doing the things of the Spirit, and we also live the physical world, which what you are doing control the physical world. Èwọ̀n tó lọ sí ẹnu iṣẹ́ ló fẹ́ lọ fún interview lọ́la, the spirit world control the physical world. The spirit world control what you are doing, control tomorrow. Ohun tẹ́ ẹ ṣe ó control ọ̀la, ó control ọkàn ènìyàn, because that's what you are doing, the things of the Spirit. Prayer is the things of the Spirit. Lójú àwọn míì kò make any sense, but is that what is the very thing that control it? I know that 100%. But I have seen many things that you can tell that these things of the Spirit control the physical. Benny, I know the things of the Spirit control. I've seen before things kí nǹkan tó ṣẹlẹ̀ rí, mo ti rí kó ṣẹlẹ̀ rí, tí ò dé sí ìyàtọ̀, kò ń ṣe méjì, kò ń ṣe mẹ́ta, kó tẹ̀ tó ṣẹlẹ̀ ní o. Hallelujah. Kó tó ṣẹlẹ̀ níjọ́ kan ẹnìkan hallelujah, mo rí pé ẹnìkan ń bọ̀, ìgbà yẹn iná ẹni yẹn ókè, mo wà lókè, mo rí pé ẹni yẹn ń bọ̀ mo rí pé ẹni yẹn ń bọ̀ wá jáná ilé mi mo rí pé mo ṣàrí pé ẹni yẹn ń bọ̀, mo wà mi kò ṣe lójú korojú o, gbogbo ẹpẹ ẹni yẹn ń bọ̀, mo wà lókè, so mo kọ̀ ẹni ń bọ̀, mo dẹ̀ ṣe mo kọ̀ bàtí máa dé, mo bẹ́ ẹni yẹn ń sàlẹ̀ ní street, mo dẹ̀ lọ kò yẹ pé mo gbóòórùn ẹ pé mo gbó ẹni yẹn pé bóyá mo rí ẹni yẹn, mo kọ̀ rí pé kò jọ bí wọ́n ń sùn, kò jọ bí pé kíní, mo lè sọ pé bí ojú oorun mo wà, because mo wà lórí bed náà ni that very day. Mo rí pé ẹni yẹn ń bọ̀, mo lè lọ sàlẹ̀, mo lè sọ̀kalẹ̀ báyìí, mo lè bẹ ẹni yẹn bẹ̀, ìwọ rẹ̀ please má jọ ṣàánú mi hallelujah. Bẹ́ẹ̀ the things of the Spirit control. Mi mọ̀ pé èmi ò mọ̀ rí ẹni yẹn, but mo kọ̀ wípé ẹnìkan ń bọ̀, ó lè mú àjánà yẹn, gbàtí ó dé máa sọ̀kalẹ̀, ó bẹ́ ẹni yẹn bẹ̀, pastor ẹ gbọ́ bóyá ẹ gbọ́ nínú mi gbọ́, mo dé bá ẹni yẹn bẹ̀, please hallelujah. So I know that the things of the Spirit, what you are doing, control of tomorrow. That sometimes what you need is to go back to God so you can control tomorrow. Hallelujah. Ṣé ìbí sọ pé mo rí pé tẹríba, ṣé ọ̀pá tẹríba fún kẹ́yìn? Bẹ́ẹ̀ ni. So things of the Spirit, ẹlòmíì tí o and if you can't overcome in the Spirit, èèyàn bá máa lọ fún interview méje,
o bá máa apply ní ìgbà mẹ́wàá tí o bá ti borí inú ẹ̀mí kò lè borí lórí ayé o, kò lè sí ìkọ́tọ́jọ bẹ́ẹ̀. o bá máa apply, o bá máa ṣe, o bá máa kò sí nǹkan kan ló ń jẹ́ bẹ́ẹ̀. tí o bá ti borí inú ẹ̀mí yẹn kò lè borí lójúkorojú. because torí kò ń ṣe àwọn tá à ń bájà ojú ọ̀tẹ̀ ń sọ yẹn, ohun ẹ̀mí ló ń darí ohun tó máa lọ ṣe lọ́la. bẹ́ẹ̀ ṣe fẹ́ jáde báyìí, you determine it. ohun ẹ̀mí ló determine ẹ̀. ọ̀la ohun ẹ̀mí ló determine ẹ̀. So I know what I'm talking about. I can give you many instances like that. I can tell that nǹkan báyìí tí ò ti ṣẹlẹ̀, tí mi ti mọ̀, tí ò ti ṣẹlẹ̀ pé ohun ẹ̀mí ló ń control ẹ̀. tá dẹ̀ ṣẹlẹ̀ pé yes, tí ò ṣẹlẹ̀, tí ò ti ṣẹlẹ̀. mọ̀ pé many of you have seen that in your life too. kò ń ṣèmi nìkan, mọ̀ pé yìí náà ti rú nǹkan tó jọ bẹ́ẹ̀ rí. ohun tí ò ti ṣẹlẹ̀ rí tẹ̀lé kó ṣẹlẹ̀. báàlẹ̀ ni ẹ ṣe kí ló mú nǹkan yẹn wá? Is it the imagination or what? So even if you go to people, some people cannot able to when they saw even the best fellow me pé ẹ lálàá pé what are you talking about? Kí ni what is it mean? bẹ́ẹ̀ ni tàbí oríran kan tàbí ogbó ohun kan, hallelujah. bẹ́ẹ̀ ni àbí tó sọ nǹkan ẹ kó ohun ẹ̀mí ni òun náà làwọn alágbára òkùnkùn ń lò. ohun ẹ̀mí wọn ò rí wọn bọ̀ á sọ pé ẹni yóò ní nǹkan báyìí kò lè ṣẹlẹ̀ nínú ayé ẹ̀, nǹkan báyìí kò lè ṣẹlẹ̀ nínú ayé ọmọ. á sì rí bẹ́ẹ̀ pé wọ́n lè fún ẹ, wọ́n sì ní fún wàá rí gbà, á sì rí gbà. pé báwo ló ṣe wá determine nǹkan tó determine ni ẹ. gbogbo tó dó síwájú ọ̀nà yín lónìí lórúkọ Jésù ètò ń di lọ́wọ́ nípa agbára ẹ̀jẹ̀ ọ̀dà àgùntàn àti májẹ̀mú ọ̀rọ̀ rẹ̀ lórúkọ Jésù ó yá kan fi ọ̀nà lẹ̀. gbogbo tó tayé daṣọ bònú ayé yín tó fẹ́ kẹ́ rí, gbogbo àǹtí ayé yín dànù tí ò fẹ́ kẹ́ rí àánú ẹ gbà ní orúkọ Jésù. ó ní orúkọ Olúwa a ó ṣẹ́gun wọn. orúkọ Olúwa tẹ́ sátọ̀ láàárọ̀ yìí lórúkọ Jésù kó dìde fún yín, kó gbè yín jà, kó gbá gbogbo ẹ̀tọ́ jáde, gbogbo ẹ̀tọ́ tó ti bọ́, gbogbo tí ayé ti tì. makoni anamaku shante aba, makoni amaku sontori aba, limprendo kikelebo kopeli aba, lamprendo shiketelebo kapa, bankonteli amaku shandele aba, limprendo kitelebo. gbogbo tó yọjú sí ayé tó lónìí ọ̀run kò tẹ́lẹ̀ wá, ìṣẹ́gun kò jẹ́ ti lónìí. ọ̀nà yẹn kò là, ọ̀nà òkè ń dí mọ́jọ́, ọ̀nà ìṣeré kò là, ọ̀nà òkè ń dí mọ́jọ́, ọ̀nà ìyanu yìí kò là, ọ̀nà òkè ń dí mọ́jọ́, ọ̀nà ògo yìí kò là, ọ̀nà òkè ń dí mọ́jọ́, ọ̀nà ìṣeré yìí kò là. ó yẹ lọ́ra àánú gbà, àánú kò jáde tó ayé yín wá, àánú kò jáde tó iṣẹ́ yín wá, àánú kò jáde tó ayé ọmọ yín wá, àánú kò jáde tó ilé yín wá. ó yẹ lọ rí ògo lù, ògo tí ayé gbé pamọ́ ọ̀run gbé jáde, ògo tí ayé daṣọ bò ọ̀run gbé jáde, ọ̀run gbé jáde. ìṣẹ̀lẹ̀ ìyanu tẹ́ ẹ retí ó yá kó ṣẹlẹ̀ bẹ́ẹ̀. tó bá rí bẹ́ẹ̀ lórúkọ Jésù, àwọn èèyàn yìí ti tọ̀ ọ́ wá gbogbo ọ̀nà tó ń fẹ́ ìyanu lójúkorojú, ó yá ìyanu yẹn kó bẹ̀ sí ṣẹlẹ̀. gbogbo tẹ́ ti ń fi àánú when you need help, ọ̀nà yẹn kó bẹ̀ sí là. inda yanama ushantori abaku santirebo, bakando yama musontori abaku santirebo kapa, lemprenda kilema usantori abaku shandia, lemprendo komplende ketelebo. oyera nugba, oyera nugba, oyera nugba, oyera nugba, oyera nugba, oyera ogogba, oyera ìrànlọ́wọ́ gbà. ìkàdé yàrá Olúwa kó dé ayé yín ládé ní orúkọ Jésù. Olúwa kó dé iṣẹ́ yín ládé. ẹ ní ṣàṣedànù, ẹ ní ṣàṣedànù ní orúkọ Jésù. Olúwa kó dìde ìrànlọ́wọ́ fún yín. ojú kò tí ogun lẹ́yìn o, ogun òde yẹn má jẹ̀mú ìkà lórí ayé yín kó di asán. gbogbo táyé bá wọn dè mọ́, gbogbo táyé ká wọn tì mọ́, gbogbo táyé sábà wọn jù sí ní orúkọ Jésù. ọ̀run kó wárí,
ọ̀run kó tú yín sílẹ̀ ó yẹ rí ògolo Olúwa kó bá yín pàdé ẹ lọ rí ìrànlọ́wọ́ gbà ẹ lọ rà àánú gbà ìṣẹ̀lẹ̀ yanu kó ṣẹlẹ̀ ní ayé ojú òní tì yẹn ẹ ní gbàgbànú àdúrà ẹ ti gbàdúrà wọn ẹ ti bọ́ Ọlọ́run alààyè sọ̀rọ̀ ó yẹ kó bẹ̀rẹ̀ sí rí bẹ́ẹ̀ ó yẹ sọ fún Ọlọ́run bí lẹ fẹ́ rí ẹran níṣẹ́ mo ní ohun ẹ̀mí ló ń control physical ó yẹ ká fi sí practice náà àbí báwo ni ẹ yẹ ká fi sí practice bó ṣe yẹ kó rí nìyẹn ọ̀rọ̀ ẹ̀ kò gbọdọ̀ jábọ́ ó yẹ fi sí practice níbo lẹ fẹ́ kó lọ pé kẹ́ ẹ fi mọ̀ pé ohun ẹ̀mí ló ń control physical thing tẹ́ fẹ́ lọ yẹn bóyá interview lẹ fẹ́ lọ bóyá ìwòsàn náà àgọ́ ara ni bóyá ó yẹ bẹ̀ sí sọ fún Ọlọ́run níbo lẹ ohun ẹ̀mí èmi tún sọ lẹ́ẹ̀kan sí pé ohun ẹ̀mí ló ń control ẹ̀ ó yẹ jẹ́ ká dán wò ó yẹ bẹ̀ sí sọ fún Ọlọ́run bí tẹ́ fẹ́ bóyá bí tẹ́ fẹ́ ràn lọ ẹ sọ fún Ọlọ́run fà mí lọ mi báyìí o ìwọ ìṣẹ̀lẹ̀ báyìí lọ ṣẹlẹ̀ fún mi báyìí mo bá Ọlọ́run sọ̀rọ̀ ní bẹ́ẹ̀ sí pé kò sì nígbà pé yóò ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ó yẹ sọ bẹ́ẹ̀ let's put those things to work let's put those things to practice ó yẹ bẹ́ẹ̀ sí sọ ìyanu báyìí kò ṣẹlẹ̀ kọ́ gbé kíní báyìí fún mi kọ́ pè mí báyìí kí n gbọ́dọ̀ yan ayọ̀ báyìí kí n rí ògùn kọ́ wá ọmọ yẹn rí ó yẹ bẹ́ẹ̀ sí sọ fún Ọlọ́run kí mi náà di ẹni tó lóyún kó rọmọ bí kó rọmọ gbẹjọ ayé sọ pé ò lè rí bí ògùn yẹn kó fara ìwé ìgbélu yẹn kó bọ́ sí ọ̀nà ìwé ìrìn àjò yẹn kó là ó yẹ bẹ́ẹ̀ sí sọ fún Ọlọ́run ohun ẹ̀mí yẹn yíká the things of the spirit yíká pàyàdàbà lè so nítorí àmàkóṣà kó bẹ̀ sí mú ìyanu jáde wá kó rí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣe sọ kò ní jábọ́lẹ̀ kó rí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣe pè é lórúkọ Jésù ẹ̀yin áńgẹ́lì Ọlọ́run ẹ lọ ṣe fún wọn ó yẹ fi ọ̀rọ̀ rẹ̀ hàn bàbá a ó sì gbé ọ̀gá Jésù Kristi Olúwa wa a ó gbé Jésù ga lára mi sọ a ó gbé Jésù ga lára mi mo fẹ́ ṣe orí ọ̀fẹ́ a ó gbé ga a ó gbé ga a ó gbé ga o a ó gbé Jésù ga lára mi nígbà kejì sọ bẹ́ẹ̀ a ó gbé Jésù ga láyé mi a ó gbé Jésù ga nílé mi sá bàbá a ó gbé ga a ó gbé ga o a gbé ga o a ó gbé Jésù ga lára mi nígbà kẹta a ó gbé Jésù ga nílé mi a ó gbé Jésù ga láyé mi lórí ọmọ gbogbo a ó gbé ga a ó gbé ga o a ó gbé ga o a ó gbé Jésù ga láyé wa bẹ́ẹ̀ ni ó sì rí o Jésù tẹ́ gbẹ́kẹ̀lé ojú òní tì yín a ó gbé Jésù ga lára rẹ ni Jésù adé ẹni gbígbé ga ayé yóò mọ Jésù rẹ o wọ́n mọ̀ fẹ́ ní ìyanu fún ọ wọ́n mọ̀ bí aláṣepinnu ayé rẹ bí aláṣetán aláṣeparí bẹ́ẹ̀ ni ó sì rí láì lórúkọ Jésù Kristi Olúwa wa àmín àmín ìrìn àjò náà yóò dùn ìrìn àjò náà yóò dùn ìrìn àjò náà yóò dùn bẹ́ẹ̀ ni ó sì rí o láì lórúkọ Jésù Olúwa wa àmín àmín lórúkọ Jésù ẹ ká fi sọ́pàá kẹ́ àdúrà yìí tẹ̀síwájú ní àárọ̀. And also I encourage us to share it. When you please share it, press that like. Sherry, the like count to them. To me, I don't care, but to them, because the more they like, they see they can share to others. Press that like button, share. Just do those things to them, because I can see them showing. Not I don't care whether you put. So not to me. I don't have to say that you like it or but to them, because it helps also to share it when you press those things to Facebook or YouTube. Also make sure you share it. And I pray that Lord Jehovah God will do great things in your life in Jesus' name. Àdúrà yín ti gbà ọ́. Ọlọ́run ayọ̀ mi ìsúnmọ́ agbára àjíǹde kó wọnú mi lọ. Báwọn ẹ̀ ṣe ń jáde àtàwọn tó fẹ́ lọ sùn. Olúwa àbúrẹ́ kó dájú o. Ká padà pẹ̀lú ẹ̀rí ńlá. Jésù Olúwa wa. Àmín. Àmín lórúkọ Jésù. God bless you. Thank you for being here. Bye-bye. And also those
on speaker that listen, is it that the shake can you hear? Is it because I use one? Is it sounds a little good? I mean, those on showers of blessing. She will sound a little better, or do you hear me motivate me? But I just want to make sure I know because I use another thing today. I'm using the same platform. Is it coming a little bit better? I mean, those on showers of blessing. When you enter a YouTube call, enter a showers of blessing. Is it okay? If you can say okay, just say okay or not. I just want to make sure that it's okay. I mean, those are showers of blessing. Okay, yes, it's clear. Thank you. Thank you. God bless you. Sure.